ẹni bá ń fẹ́ ẹ̀kọ́ ó ń fẹ́ ìmọ̀ òwe yìí ni mo fi wọlé lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní ẹ kú ọjọ́ méjì mẹ́ta ṣàgàrà ò dá yín agara ìdánlódùmarè agara ò ní dá yín kò ní sú yín kò ní rẹ̀ yín bẹ́ẹ̀ kò ní sú àwa náà láṣẹ Èdùmàrè a máa ju gbogbo wa ṣe ǹjẹ́ lónìí lórí ẹ̀kọ́ èdè Yorùbá a fẹ́ wo lẹ́tà ẹlẹ́ẹ̀kẹwàá nínú àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun ni lẹ́tà I lẹ́tà yìí ó jẹ́ fáwẹ́lì èdè Yorùbá tí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó lè wà láàárín tó sì lè parí ọ̀rọ̀ ìdí ni wípé ọ̀kan lára àwọn fáwẹ́lì méje tí ó wà nínú èdè Yorùbá ni lẹ́tà yìí jẹ́ lẹ́tà yìí a máa gba àmì ohùn lórí ó sì lè dá ṣiṣẹ́ sílébù nínú èdè Yorùbá ìyẹn ni pé ó lè dá dúró gẹ́gẹ́ bí ìró èdè nínú èdè Yorùbá ǹjẹ́ inú àwọn àpẹẹrẹ ọ̀rọ̀ lónírúurú ni a lè ti bá lẹ́tà I pàdé a lè bá pàdé nínú igi ìwé ilé ilẹ̀kùn igbá ìgbá ìjàpá ìlẹ̀kẹ̀ a lè bá pàdé nínú ìlú ìlù àti àwọn onírúurú ọ̀rọ̀ tí lẹ́tà I lè bẹ̀rẹ̀ nínú èdè Yorùbá ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ti ọ̀sẹ̀ yìí kó tó di ọjọ́ míì tí a tún máa pàdé ẹ̀yin lè fẹ́ kọ́ èdè Yorùbá ẹ kàn sí wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa lórí Instagram @Yorùbá Clinic lórí Facebook ẹ kàn sí wa ní @Yorùbá Clinic tó bá jẹ́ lórí Twitter Yorùbá_clinic ni à ń lò tó bá jẹ́ lórí YouTube lẹ́yìn tí fẹ́ bá wa pàdé Yorùbá Clinic TV ni à ń lò lórí ẹ̀rọ ayélujára wa www.yorubaclinic.com ni ẹ lè ti wá wa kí ẹ sì darapọ̀ mọ́ ẹ̀kọ́ tó ń lọ lọ́wọ́ yìí ǹjẹ́ kó tó dìgbà náà èmi Ọlárewájú Àyìndé Ọláìyá wípé kí gbogbo yín wà lálàáfíà.